Hallelujah. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ máa ń sọ̀dọ̀ àgbẹ̀ ọ̀gá fún oore ọ̀fẹ́. Àyàn lógo fún àánú ìwọ Jésù lórí ayé wa gbogbo. Àgbẹ̀ ọ̀gá yìí fún àǹfààní tó fún wa lẹ́ẹ̀kan sí i láti tọ̀ wá, láti ké pe ìwọ Ọlọ́run. Àyàn lógo fún iṣẹ́ rẹ̀. Agbẹ́fọwọ́ agbá ńlá èyí tó fi kan ayé wa. Agbẹ́fọwọ́ àánú tá a rí gbàṣẹ́. Ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Olúwa gbà yín. Olúwa gbọpẹ́. Olúwa gbà yín. Wọ́n tó pọ̀ nípa àtàgbára. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́. Agbé ọ̀gá fún iṣẹ́ rẹ bàbá. Agbé ọ̀gá fún iṣẹ́ rẹ lórí ilé wa gbogbo. Agbé ọ̀gá fún iṣẹ́ rẹ lórí ayé ọmọ gbogbo. Agbé ọ̀gá fún iṣẹ́ rẹ lórí ẹbí. Agbé ọ̀gá fún iṣẹ́ rẹ lórí ará. Agbé fún ètò rẹ bàbá lórí ayé wa. Ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Ìwọ tí gbogbo ọpẹ́ yẹ a yìn ọ́. Ìwọ tí gbogbo ìyìn yẹ la gbéga láàárọ̀ yìí. Ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù. Olúwa gbọpẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tí ò ń járe ọ. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tí ò ń jẹ́ ká fi àti òdìjọ́ forúkọ rẹ fún ní mímọ̀ nínú ayé wa láàárọ̀ yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tí ò ń jẹ́ ká pàdé ìwọ Jésù. Ẹni mọ Ísírẹ́lì dáríjì bàbá, yáre ọ. Fi àánú ńlá rẹ gbà wá. Fi àánú ńlá rẹ gbà wá. Fi àánú ńlá rẹ báyé wa pàdé. A ó sì gbé ọ̀gá, a ó sì yìn ọ́. Láì lórúkọ Jésù Kristi. Olúwa tó lùgbàlà wa. Àmín. Wọ́n ló ń bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Bá tó fi agbára fún ọ láàárọ̀ yìí. Ẹ ká gbé Ọlọ́run ga bá tó tún jí ọ sí ìmọ́lẹ̀ alààyè. I want us to thank Lord. I want to thank you, Lord. Mo fẹ́ ká yìn Jésù fún iṣẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ ká gbéga fún iṣẹ́ rẹ̀ nínú ayé wa ni. Mo fẹ́ ká gbéga fún ògo rẹ̀ àti ẹwà rẹ̀. I want us to begin to thank the Lord right now and begin to bless him. Ẹ ká bẹ̀rẹ̀ sí yìn Jésù yìí lógo fún iṣẹ́ rẹ̀ lórí ayé wa. Mo fẹ́ ká yìn, mo fẹ́ ká gbéga. Mo fẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́. Mo fẹ́ ká dúpẹ́ fún ọwọ́ agbára tó fi kan ayé wa. Mo fẹ́ ká dúpẹ́ fún ọwọ́ ògo rẹ̀ àti ọwọ́ ẹwà rẹ̀ sẹ́. Olúwa ṣeun ní gbogbo ọ̀nà ó ṣe. Olúwa mo yìn ọ́ láàárọ̀ yìí fún ìwà láàyè rẹ nínú ayé mi. Somebody thank him. Thank him. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Jésù mà ṣeun. Jésù ṣeun. Olúwa ṣeun fún iṣẹ́ agbára rẹ lórí ayé mi. Somebody thank him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú. Somebody thank the Lord for what he has done for you. Kéèyàn ká kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe fún ọ. Bẹ́ẹ̀ kó yìn Olúwa fún oore tó ṣe fún ọ. Bẹ́ẹ̀ kó sọ pé àánú rẹ̀ dúró lórí ayé rẹ ni. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Ọba tó pọ̀ nípa àtàgbára. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Jésù ṣe o. Jésù ṣe o. Ẹni mọ Ísírẹ́lì ó ṣe. Ẹni mọ Ísírẹ́lì mo yìn ọ́. Ẹni mọ Ísírẹ́lì mo gbé ọ ga. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí òjò bàjẹ́ fún ọ. Ọba tí òjò burú. Ọba tí òjò káyé yọ̀ ọ́. Ọba tí òjò káyé ṣàlẹ́yà rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. O ṣeun àná, o ṣeun òní. Olúwa ṣeun, o ṣeun ìgbà gbogbo. Somebody thank the Lord for what God has done for you. Ẹ ká dúpẹ́ fún ohun tí Ọlọ́run ṣe nínú ayé wa o. Ẹ ká dúpẹ́ fún ohun tí Ọlọ́run ṣe lórí ilé wa o. Ẹ ká dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe ní gbogbo ọ̀nà wa o. Ẹni mọ Ísírẹ́lì, ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀. Ọba tó dó tì wá, ọba tí òjò bàjẹ́. Lift your voice and thank the Lord. Olúwa ṣe lórí ayé mi ni. Dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe lórí ayé mi ni. Olúwa ṣe lórí iṣẹ́ mi ni.
Olúwa ṣe lórí gbogbo ọ̀nà mi ni. Can you lift your voice and bless the Lord? Gbé ohùn rẹ sókè kó yin Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tó ṣàánú fún ọ, ọba tí òjò burú, ọba tí òjò bàjẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣé o. Ọlọ́run mo yìn ọ́. Jésù mo gbé ọ ga. Olórí ayé, Jésù mo wájúbà rẹ. Olórí ayé, Jésù mo wájúbà rẹ. Bí o ṣe ń tì, ìwọ mà ní ọpẹ́ yá. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣe o. Olórí ayé, Jésù mo wájúbà rẹ. Olórí ayé, Jésù mo wájúbà rẹ. Bí ó ṣe di, ó mà ní ọpẹ́ yá. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣe o. Ayé ó ṣé bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ó ṣé Ọlọ́run alààyè sẹ́. Bàbá olórí ayé, Jésù mo wájúbà rẹ. Olórí ayé, Jésù mo wájúbà rẹ. Ó yá bàbá bá bí ó ṣe ń ṣe, ìwọ mà ní ọpẹ́ yá. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣe o. Dúpẹ́. Fún ìmọ́lẹ̀ tó tàn sórí ilé mi, ó yá ó yá ó yá ó yá. Fún ìmọ́lẹ̀ tó tàn sáyé mi, ó mà ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé ká fi ọpẹ́ fún Ọlọ́run. Jésù ṣé o. Jésù ṣé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún. Dúpẹ́ lọ́wọ́ Jésù ṣé o. Bàbá o ṣé o. Jésù ṣé o. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Bí ó yanu rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Lórí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí àánú rẹ̀ dúró láéláé. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Nítorí àánú rẹ̀ dúró láéláé. Ó yẹ fún ọpẹ́ fún láàárọ̀ yìí ní gbogbo ọ̀nà rẹ̀ lórí ayé rẹ̀. Ọba tó pọ̀ nígbà tágbára bàbá mi o. Abániyó òde ọ̀run bàbá mi àgbà. Asọ̀rọ̀ mọ́yẹ̀ bàbá mi ńlá. O ṣé Olódùmarè Ọlọ́run ńlá bàbá mi. O ṣé alágbára o Ọlọ́run ìwòsàn ṣẹ́. Ábíyèsí oyè Olódùmarè fún. Ábíyèsí oyè ẹlẹ́dàá mi. O ṣé lórí ọmọ, o ṣé lórí ẹbí. O ṣé lórí ará Olódùmarè bàbá mi. O ṣé Ọlọ́run mi, o ṣé alágbára.
lérí o lórí àgbàyanu lérí o irú aláàrùn yìí o lérí o olórí àgbàyanu ó yá sọ lérí o irú aláàrùn yìí o kábíyèsí ńlá lérí o olórí àgbàyanu tó ṣohun tí mo fẹ́ nígbà tí mo béèrè lérí o olórí àgbàyanu kábíyèsí oṣó bàbá mi o kábíyèsí oṣó olódùmarè bàbá mi àgbà azọrọ mayẹ bàbá mi máa olódùmarè bàbá mi oṣó bóyá bàbá ìwọ ní gbogbo ìyẹ o ṣé o Mèsáyà ọpẹ́ yẹ ọ́ ìwọ lọ́pẹ́ yẹ o ṣé o Mèsáyà ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ó yá bọ̀ pẹ́ fún ẹlẹ́dàá rẹ ni bàbá ìwọ ní gbogbo ìyẹ mo dúpẹ́ o Mèsáyà ó yá dúpẹ́ ìwọ lọ́pẹ́ yẹ o ṣé o Mèsáyà ó ní ìwọ ní gbogbo ìyẹ o ṣé o Mèsáyà kábíyèsí ńlá ìwọ lọ́pẹ́ yẹ o ṣé o Mèsáyà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ ní pàtàgbára. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Dúpẹ́ lọ́wọ́ Jésù mà ṣeun o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣàánú fún ọ lórí ọmọ. Lift your voice, exalt Jesus wherever you are. Gbé ohùn rẹ sókè kó yin Ọlọ́run yìí. Thank him for your life. Gbé fún ayé rẹ. Thank him for the journey of your life. Thank him for your life. Dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún ọ. Thank you for this great privilege that you have received from the Lord. Dúpẹ́ fún àǹfààní ńlá èyí tí a rí gbà níwájú tẹ́. I want you to exalt Jesus wherever you are. Bẹ́ẹ̀ kó gbóhùn rẹ sókè síwájú Ọlọ́run alààyè. I want us to thank him and bless him. Mo fẹ́ ká yìn ká gbé gasẹ́. Mo fẹ́ kó yìn. Mo fẹ́ máa yìn. Mo tún fẹ́ máa gbé ga. Mo fẹ́ máa yìn sẹ́. Mo tún fẹ́ máa gbé ga. Nítorí pé oore t'Olúwa ṣe o. Oore t'Olúwa ṣe. Àánú rẹ̀ ó dúró o. Títí láéláé. Mo fẹ́ máa yìn sẹ́. Mo tún fẹ́ máa gbé ga. Mo fẹ́ máa yìn. Mo tún fẹ́ máa gbé ga. Nítorí pé oore t'Olúwa ṣeun. Oore t'Olúwa ṣeun bàbá. Àánú rẹ̀ ó dúró o. Títí láéláé. Gbé fún Ọlọ́run tí àánú rẹ̀ dúró lórí ayé rẹ̀. Gbé fún Ọlọ́run tí àánú dúró lórí ọmọ rẹ̀. Olúwa ṣeun torí pé àánú rẹ̀ dúró. Ìwà ayérayé àánú rẹ̀ dúró lórí ilé mi gbogbo. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Ẹni máa ń Ísírẹ́lì dáríjì mi. Olúwa dárí àṣírí mi gbogbo jì. Olúwa mú tọ̀ wá. Fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ ẹ̀ṣẹ̀ mi mọ́. Fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí. Gbogbo tí mo ti pa ẹ̀ṣẹ̀ ní ọkàn àyà mi. Ètò òfin ni gbọ́ mi. Ẹni máa ń Ísírẹ́lì dáríjì mi. Ẹ pe orúkọ the Lord to forgive every sin. Every sin, every hidden sin in our heart. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti pamọ́ ní ọkàn àyà mi. Ẹ pe orúkọ Jésù mi tẹ́ wá.
Olúwa dáríjì mí. Ask the Lord to forgive those things. Olúwa jẹ́ rán àánú láàrẹ gbàṣẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti pamọ́ ní ọkàn àyà mi, gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí mo ti pamọ́ ní ọkàn àyà mi, every hidden sin in my heart, Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Fi àánú láàrẹ gbà mí láàárọ̀ yìí. Fi àánú láàrẹ gbà mí láàárọ̀ yìí. Olúwa fi àánú láàrẹ gbà mí láàárọ̀ yìí. Dárí gbogbo àṣírí jì o. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì. Borúkọ Jésù. Olúwa dárí gbogbo àṣírí jì. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì. Borúkọ Jésù dáadáa. Olúwa dárí gbogbo àṣírí jì. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì. Gbogbo àṣírí gbogbo. Ẹni máa Ísírẹ́lì dáríjì. Olúwa fi àánú rẹ fún mi láàárọ̀ yìí. Let my life receive your mercy. Ẹ pe orúkọ Jésù dáadáa. Olúwa fi àánú rẹ fún mi ní àárọ̀ yìí. Let my life receive your mercy. Àánú ńlá rẹ kó tọ̀ ayé mi wá. Let the mercy of you, God, to locate my life. Olúwa jẹ́ kí àánú ńlá rẹ kó tọ̀ iṣẹ́ mi wá. Let your mercy locate my life. Olúwa fi àánú ńlá rẹ bí ayé mi yìí wò. Ẹ pe orúkọ Jésù dáadáa mi tẹ wá sẹ́. Olúwa àánú rẹ mò ń fẹ́. Ṣàánú fún mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ayé mi ń fẹ́ àánú yìí. Ọ̀nà mi ń bèrè fún àánú yìí o. Olúwa ṣàánú fún mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣàánú lórí iṣẹ́ mi. Lórí ọ̀nà mi gbogbo. Mo lọ́run po Jésù dáadáa. Mo fẹ́ kó pe Jésù mi tó wà sẹ́. Pé kí àánú Ọlọ́run kó wọlé tọ̀ wá. Olúwa fi àánú rẹ bẹ̀ mí wò. Olúwa fi àánú rẹ kó mi yọ. Olúwa fi àánú rẹ gbà mí. Orúkọ Jésù dáadáa mi tó wà sẹ́. Pé kí ẹni máa Ísírẹ́lì kó ṣàánú fún. Olúwa ṣàánú fún mi. Ayé mi ń fẹ́ àánú ìwọ Ọlọ́run. Olúwa ṣàánú fún mi. Ilé mi ń fẹ́ àánú ìwọ Ọlọ́run. Olúwa ṣàánú fún mi. Ọ̀nà mi ń fẹ́ àánú ìwọ Ọlọ́run. Ayé ọmọ mi ń fẹ́. Mo fẹ́ kó béèrè fún àánú. Ask God for his mercy. Mo ní àánú ni. Olúwa ṣàánú fún mi. Is your mercy that I need. Béèrè fún àánú yẹn. Ọwọ́ àánú rẹ ni mò ń fẹ́ lórí ayé mi. Ọwọ́ àánú rẹ mò ń fẹ́ lórí iṣẹ́ mi. Ọwọ́ àánú rẹ mò ń fẹ́ lórí ọ̀nà mi gbogbo. Orúkọ Jésù. Lórí ìdáwọ́lé ayé mi lónìí. Ọwọ́ àánú rẹ mò ń fẹ́. Ọlọ́run bèèrè fún ọwọ́ àánú Ọlọ́run. Ọwọ́ àánú Ọlọ́run tí ń kó ayé ẹni yọ. Ọwọ́ àánú Ọlọ́run tí ń gba ayé ẹni lọ́wọ́ ìyà. Ọwọ́ àánú Ọlọ́run tí ń gba ayé ẹni lọ́wọ́ ẹ̀gàn. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Lórí iṣẹ́ mi ṣàánú fún mi. Lórí ọ̀nà mi ṣàánú fún mi. Mo fẹ́ kó béèrè fún àánú. Orúkọ Jésù dáadáa. Olúwa fàánú gbọ̀rọ̀ mi rò lónìí. Olúwa fàánú gbọ̀rọ̀ mi rò. Olúwa fi àánú dá sí ọ̀rọ̀ mi. Pé Jésù dáadáa. Makali pora asadia. Olúwa fi àánú dá sọ̀rọ̀ mi. Olúwa fi àánú bẹ̀ ayé mi wò. Mọ́nà lánàá kó gbàdúrà. Olúwa fi àánú bẹ̀ iṣẹ́ mi wò. Ẹ po orúkọ Jésù mi tẹ wá sẹ́. Àánú Ọlọ́run nínú ọdún yìí ni o. Nínú 2021. Olúwa fi àánú rẹ fún mi. Nínú 2021. Olúwa fi àánú rẹ fún mi kí ayọ̀ mi kún. Ọlọ́run lánàá kó gbàdúrà ní 2021 pé kí Ọlọ́run kó fi àánú fún ayé rẹ kí ayọ̀ rẹ kún ní ọdún yìí. Pé Jésù dáadáa. Olúwa fi àánú fún ayé mi kí ayọ̀ mi kún. Ẹ pe orúkọ Jésù. Olúwa fi àánú fún ayé mi kí ayọ̀ mi kún. Orúkọ Jésù dáadáa. Olúwa fi àánú fún lórí iṣẹ́ mi kí ayọ̀ mi kún. Ẹ pe orúkọ Jésù. Ayọ̀ mi tó kún ní ọdún yìí o. Ayọ̀ mi kó kún ní oṣù yìí. Let my joy be full, O God. Ayọ̀ mi kó kún ní gbogbo ọ̀nà mi gbogbo. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ kí ayọ̀ mi kún ní ọdún yìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ẹ pe orúkọ Jésù. Gbogbo ogun ìdíwọ́ àti ìdènà, every stumbling block. Gbogbo tó ń di ayọ̀ mi lọ́wọ́ tí òjò farahàn. Kò yẹ pé Ọlọ́run ò rorò tó bẹ́ẹ̀ ni pé kò yẹ pé Ọlọ́run ò ní agbára lórí nǹkan tá à ń béèrè fún. Ọlọ́run ò rorò bẹ́ẹ̀ ni kò yẹ pé Ọlọ́run kò ní agbára. It's not that God do not have the power to do it. Ẹ pe orúkọ Jésù.
ìwọ ipá tó dúró sí ojú ọ̀nà mi, every power that stands in the way, ipá tó dúró sójú ọ̀nà ayé mi, èyí tí ò jẹ́ kí ire ayé mi ṣẹlẹ̀, Olúwa mú ipá náà kúrò lójú ọ̀nà. Lord, let that power be removed out of the way. Ohun tó ń dìde lọ́wọ́, whatever that stands as hindrances before me, ohun tó jẹ́ olùdènà ní ọ̀nà mi gbogbo, Olúwa palẹ̀ rẹ̀ mọ́, Olúwa palẹ̀ rẹ̀ mọ́, porúkọ Jésù dáadáa, kó Olúwa kó palẹ̀ ogun yẹn mọ́, ogun tó dó síwájú ọ̀nà mi, èyí tó dó sórí àṣeyọrí mi, èyí tí ò fẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀, every stumbling block, every hindrances that's in my way, ìwọ ìdíwọ́ àti ìdènà ní ọ̀nà mi gbogbo, pé orúkọ Jésù kí ìdíwọ́ kó fi ọ̀nà lẹ̀, leave the way for me, obstacle leave the way for me, hindrances leave the way for me. Sọ fún Jésù kó fi ọ̀nà lẹ̀ fún ọ, ìwọ ogun àṣetì, every power of failure ní orúkọ Jésù, ìwọ ogun àmúbọ̀, ẹ fi ọ̀nà lẹ̀ fún mi, orúkọ Jésù dáadáa, ó dá kí ogun yẹn kó fi ọ̀nà lẹ̀ fún ọ. Gbogbo tó dúró sọ́nà ìṣeré, gbogbo whatever that's occupy, gbogbo tó ti gba ọ̀nà ìṣeré mọ́ mi lọ́wọ́, ní orúkọ Jésù, ẹ fi ọ̀nà lẹ̀, ní orúkọ Jésù, ó yá, gbogbo tó ti gba ìṣeré mọ́ ọ lọ́wọ́, ní orúkọ Jésù kó fi ọ̀nà lẹ̀, gbogbo tó ti gba ìṣeré máa yí ọmọ lọ́wọ́, gbogbo tó ti gba ògo máa yí ọmọ mi lọ́wọ́, ní orúkọ Jésù, ẹ fi ọ̀nà, let them leave the way for you, ẹ fi ọ̀nà lẹ̀ fún ayé mi. Ìwọ ìdíwọ́ yìí kúrò lójú ọ̀nà fún mi, ìwọ ìdènà yìí kúrò lójú ọ̀nà fún mi, ìwọ agbára yìí kúrò lójú ọ̀nà fún mi, ìwọ ipá yìí kúrò lójú ọ̀nà fún mi, ìwọ ogun àbúbọ̀ yìí kúrò lójú ọ̀nà fún mi. Let those things begin to leave a way for you, leave a way out for me. Leave the way for me. Borúkọ Jésù, leave the way for me. Ẹ fi ọ̀nà lẹ̀ fún ayé mi. Ìwọ ogun ìtìjú yìí, ìwọ ogun àmúbọ̀, ìwọ ogun àṣetì, ẹ pe orúkọ Jésù bí tẹ́ wà, ó yẹ kó lójú ọ̀nà, ìwọ agbára kágbára dín lọ́wọ́, that power that stands as hindrances, ìwọ agbára aṣayẹrẹ lọ́ṣẹ́, ní orúkọ Jésù, ẹ fi ọ̀nà lẹ̀, 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 ó yá ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà, ó dájú kó ogun yẹn kó fi ọ̀nà lẹ̀ fún ọ, ní orúkọ Jésù, ó dájú kí ọwọ́ àṣetì yẹn kó fi ọ̀nà lẹ̀ fún ọ, ní orúkọ Jésù, ó dájú kí ọwọ́ àmúbọ́ kó fi ọ̀nà lẹ̀ fún mi. Ẹ pe orúkọ Jésù, ẹ fi ọ̀nà lẹ̀, labagagaba sagaba, moshototo le berebete, labrendo koshonto lebo. Ẹ pe orúkọ Jésù, ipa ogun ẹ fi ọ̀nà lẹ̀ fún mi. Mọ́lọ́run lánàá kó gbàdúrà ní ilẹ̀ alabakasada le borobo koshoto yaba. Let them leave a way out for your life. Ẹ fi ọ̀nà lẹ̀ fún mi. Ní orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pe orúkọ Jésù, gbogbo ìrúbọ òkùnkùn, every sacrifice of the evil one, gbogbo ìrúbọ ẹni bí, every sacrifice of the evil one, gbogbo ìrúbọ ẹni òkùnkùn, every sacrifice of the evil one lórí ayé mi o in 2021, gbogbo èèyàn tó fi ara rẹ̀ jì fún ìkà, gbogbo ìrúbọ òkùnkùn, ẹni tó pa ewúrẹ́, ẹni tó wọlé baba lọ, ẹni tó bẹ́ẹ̀ ni, gbogbo ìrúbọ òkùnkùn lórí ayé mi, every sacrifice of the evil one lórí ìrìn àjò mi, Olúwa bàjẹ́ lónìí. Ẹ jẹ́ ká pe orúkọ Jésù mi tẹ́ wà sẹ́, gbogbo ìrúbọ òkùnkùn, every sacrifice of the evil one, gbogbo ìrúbọ ẹni bí ní ọ̀nà mi sẹ́, lórí ayé mi kó di asán lónìí. Ó yẹ já gbàdúrà orúkọ Jésù, pray the sacrifice of the evil one over your life in 2021. Gbogbo ìrúbọ òkùnkùn, gbogbo ìrúbọ ẹni bí lórí iṣẹ́ mi, lórí ọ̀nà mi gbogbo, lórí ìdáwọ́lé mi nínú ọdún yìí, Olúwa sọ di asán. Mọ́lọ́run lánàá kó gbàdúrà kí ìrúbọ òkùnkùn kó di asán o, kí ìrúbọ ẹni bí kó di asán lórí ayé rẹ ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí ìrúbọ òkùnkùn kó di asán lórí ọ̀nà mi gbogbo. Mọ́lọ́run lánàá kó gbàdúrà ìrúbọ òkùnkùn kó di asán, ìrúbọ òkùnkùn kó di asán. Ẹ pe orúkọ Jésù, ìrúbọ òkùnkùn kó di asán. Mọ́lọ́run lánàá kó gbàdúrà kí ìrúbọ ẹni bí kó di asán lórí ìtìẹ,
ní orúkọ Jésù kó di asán lórí àwọn ọmọ mi gbogbo ìrúbọ òkùnkùn gbogbo ìrúbọ ẹni òkùnkùn gbogbo ìrúbọ ẹni òkùnkùn gbogbo ìrúbọ ẹni òkùnkùn every sacrifice of the evil one gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ayé mi o ẹni tó fowó jì ẹni tó fara jì ẹni tó fi bẹ́ẹ̀ ni nítorí ayé mi o àìlè kárìpò sàǹdàyàbá kedere bùkó tòtòrí gẹ́tẹ̀yà ó yá gbogbo ìrúbọ wọn lórí ayé mi o Olúwa sọ di asán Olúwa bàjẹ́ níbo ló wà morúkọ Jésù dáadáa gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ọ̀nà mi gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí iṣẹ́ mi gbogbo ìrúbọ ẹni òkùnkùn lọ́nà ọ̀nà mi sẹ́ gbogbo ẹni tó ń fara rẹ̀ jì fún ìṣubú sẹ́ gbogbo ẹni tó ń fara rẹ̀ jì fún ìbànújẹ́ gbogbo ẹni tó ń fara rẹ̀ jì ní orúkọ Jésù fún ìfàsẹ́yìn gbogbo ìrúbọ rẹ̀ lórí ayé mi all their sacrifice over my life gbogbo ìrúbọ rẹ̀ lórí ọ̀nà mi àìlè káwé bò sáìnàyà Olúwa dójútì ó yá gbólóhà gbogbo ìrúbọ òkùnkùn kó di asán gbogbo ìrúbọ níbi lórúkọ Jésù lórí ọ̀nà mi kó di asán bọ́lọ́run já gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ayé mi lónìí gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ọ̀nà mi lónìí gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ìdáwọ́lé mi lónìí gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ayé àwọn ọmọ mi gbogbo ìrúbọ ẹni òkùnkùn lórí ìjọ yìí gbogbo ìrúbọ ẹni òkùnkùn nínú ayé àwọn ọmọ ìjọ ilẹ̀ màkàbàgàbà nínú ayé ẹnì kankan lórí prayer line yìí ní orúkọ Jésù ní kàpàpàsátẹ gbogbo ìrúbọ wọn lónìí àwọn ẹni òkùnkùn ní orúkọ Jésù ọ̀run ẹ sọ di asán ní orúkọ Jésù ẹ sọ dòfò ní orúkọ Jésù ẹ sọ di asán ẹ sọ di òfò gbogbo ẹni tí ń rúbọ fún àṣetì gbogbo ẹni tí ń rúbọ fún àmúbọ̀ rẹ gbogbo ẹni tí ń rúbọ èyí ń béèrè fún ìtìjú gbogbo ẹni tí ń rúbọ èyí ń béèrè fún ìtìjú fún ìwọ ní orúkọ Jésù Olúwa dójútì gbogbo ìrúbọ ní òkùnkùn ẹni máa Ísírẹ́lì Olúwa sọdásán lórí àwọn èèyàn yìí nínú ayé ọmọ kankan àìlè pòrò sáìdà kàtàyà ní ìrìn àjò ẹnì kankan lórí iṣẹ́ ẹnì kankan ní ìdáwọ́lé ẹnì kankan gbogbo ìrúbọ ẹni òkùnkùn gbogbo èèyàn tó fi ara rẹ̀ jì èèyàn kà àwọn ènìyàn ẹ̀jẹ̀ ní orúkọ Jésù àìlè kàrí bàkótàyà èyí tó fi ara wọn jì nítorí ayé àwọn èèyàn yìí gbogbo ìrúbọ wọn lónìí gbogbo ipá wọn lónìí gbogbo agbára wọn lónìí gbogbo ìmọ̀ wọn lónìí Olúwa sọdásán ẹ má sọdòfò ẹ pe orúkọ Jésù gbogbo ìrúbọ ẹni òkùnkùn ní ọ̀nà ayé àwọn èèyàn yìí ó yá àìlè àbàkásàdá àìlè bòkó pẹ̀rẹ̀ bẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ẹ pe orúkọ Jésù Olúwa sọdásán Olúwa sọdásán Olúwa sọdásán gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa ẹ pe orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà ẹ gbèjà mi 2021 ó yá ń fẹ́ kó porúkọ let the host of heaven fight for you ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà mi 2021 ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà yọ ọmọ mi 2021 ẹ pe orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà let the host of heaven fight for you ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà yọ àwọn ọmọ mi 2021 ẹ kó porúkọ Jésù mi tó wà sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà yọ àwọn ọmọ mi 2021 bí orúkọ Jésù mi tó wà bí ogun ọ̀run kó gbè ọ́ níjà ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà sẹ́ ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà mi 2021 ẹ̀yin ogun ọ̀run ẹ gbèjà mi 2021 ẹ pe orúkọ Jésù ogun ọ̀run ẹ wá gbè mí níjà o ogun ọ̀run ẹ wá gbè mí níjà ó yá o ogun ọ̀run ẹ wá gbè mí níjà ogun ọ̀run ẹ wá gbè mí níjà ẹ wá gbè mí níjà o ẹ wá gbè mí níjà o ó yá ogun ọ̀run ẹ wá gbè mí níjà o ogun ọ̀run ẹ wá gbè mí níjà o ọwọ́ rẹ dà ogun ọ̀run
Sanda. Ogun ọ̀run. Ogun ọ̀run. Ẹ wá gbè mí níjà o. Ogun ọ̀run. Ẹ wá gbè mí níjà o. Ẹ wá gbè mí níjà o. Ẹ wá gbè mí níjà o. Oya oya ogun ọ̀run. Ẹ wá gbè. Let the host of heaven come and fight for you. Ogun ọ̀run. Ẹ wá gbè mí ayé mi níjà o. Ogun ọ̀run. Ẹ wá gbè mí níjà o. Ẹ wá gbè mí níjà o. Ẹ wá gbè mí níjà o. Oya oya ogun ọ̀run. Ẹ wá gbè mí níjà o. Ẹ pe orúkọ Jésù. Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi, gbèjà mi sẹ́. Rise to fight for me. Olúwa gbà mí lọ́wọ́ ohun tó dúró ti ayé mi tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ dìde fún mi. Lord, rise against every power that stand against my life. I don't want your life to receive help. Gbogbo agbára tí ò fẹ́ kí the helpers of your life to locate you. Ogun ọ̀run ẹ wá gbè mí níjà ní 2021. Ẹgbẹ́ ayé ọmọ mi níjà fún ohun tó ti ń retí kó lè bọ́ sí fún mi. Ẹ pe orúkọ Jésù kó mú ogun ìdíwọ́ kúrò. Ẹ gbè mí níjà. Ẹ gbè mí níjà lọ́wọ́ ogun tó ju ayé mi lọ. Ogun kan máa ń jiyàn lọ tí kí èèyàn mọ ibi tí èèyàn yà sí. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà kiri ayé mi kó wọlé tọ̀ mí wá. Somebody let's pray that the host of heaven to fight for you. Ẹ pe orúkọ Jésù bí tẹ wá sẹ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà kí oore kó bọ́ sí fún mi sẹ́. Ọmọ náà ẹ jẹ́ ká lanu ká gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run tó pọ̀ nípa àtàgbàrà. Ẹ̀yin ogun ọ̀run ẹ wá gbè wá níjà. Àìlèmánà màkúsà tó bẹ̀ kẹ́pẹ́. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ẹ̀yin ogun ọ̀run ẹ wá gbè wá níjà o. Ẹ jẹ́ kí oore kó bọ́ sí fún wa láyé sẹ́. Ẹ pe orúkọ Jésù màmá gbàdúrà. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà. Ní orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbé ayé mi níjà. Màgádà bakú ṣàǹdà gàbàgàbà. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbé ayé mi níjà. Ẹ pe orúkọ Jésù dáadáa. Bẹ́ẹ̀ kí ogun ọ̀run kó wá gbé wá níjà. Let the host of heaven to fight for us. Gbogbo ẹ̀tọ́ tó ti bọ́ wá. Gbogbo ẹ̀tọ́ tí ayé gbẹ́sẹ̀ lé. Gbogbo ọ̀nà tí ayé ti dí. Ní orúkọ Jésù. Ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. That the host of heaven to come to fight for you. Ní orúkọ Jésù. Gbogbo eré tí ayé ń fà sẹ́yìn. Màkàlì bòkó pàkátà. Oore tí ayé ń dí lọ́wọ́. Ní orúkọ Jésù. Oore tí ayé ń jí gbé. Ẹ gbàdúrà ẹ sọ fún Jésù. Ogun ọ̀run wá gbè wá níjà. Ẹ̀yin ogun ọ̀run ẹ dìde fún ìgbèjà wa lónìí o. Ilé màkàbà gàbàgàbà. Ẹ gbàdúrà ẹ sọ fún Jésù. Nínú oṣù yìí. Ní orúkọ Jésù. Ó yẹ gbè mí níjà. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín. I believe those on showers of blessing you can hear me. Ẹ̀yin tí a lórí showers of blessing jẹ́ lè gbọ́ mi. Hallelujah. I believe those on showers of blessing you can hear me. Mo lérò pé ẹ̀yin tí a lórí showers of blessing yẹn lè gbọ́ mi, you can hear me. Hallelujah. Ẹ pe orúkọ Jésù. Àní gbè mí níjà. Kí aṣọ ìyà fàya lọ́rùn mi. Kí aṣọ ẹkún mi sọnù. Ask the Lord to come and fight for you. The cloth of suffering and shame. Kí aṣọ ìyà mi kó fàya. Ẹ gbè mí níjà. Ní orúkọ ẹ wá gbè mí níjà. Kí aṣọ ìyà mi kó fàya. Kí aṣọ ẹkún mi kó sọnù. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù mi tó wà sẹ́. Ẹ gbè mí níjà. Kí aṣọ ìyà mi, aṣọ ẹrú. Aṣọ ẹrú, aṣọ ìyà kó fàya. Kí aṣọ ẹkún mi kó sọnù. Ìlì màkàlìbà gbogbo aṣọ tó fẹ́ bọ́ lọ́rùn ẹ. Gbogbo aṣọ tó fẹ́ bọ́ lọ́rùn ara rẹ tó rí bọ́. Ọ̀run kó bọ́ lónìí. Aṣọ ìdánimọ̀ fún òṣì. Aṣọ ìdánimọ̀ fún ẹ̀gàn. Aṣọ ìdánimọ̀ fún ìtìjú. Aṣọ ìdánimọ̀ fún àìrọ́mọbíláyé. Ẹ pe orúkọ Jésù. Ẹjọ́ fàya lónìí. Àìlèmọ̀ ó lè àbà. Gbogbo aṣọ ìdánimọ̀ tí ayé fi dánimọ̀ pé mi lọ́mọ. Gbogbo aṣọ tí ayé fi dánimọ̀ tí yẹn lọ́kọ. Gbogbo aṣọ tí ayé dánimọ̀ tẹ́ pé ọ̀nà ò làṣẹ́. Tó fi rówó náà, tó fi lọ́nà, tó fi níwèé ìgbélú. Ẹ pe orúkọ Jésù. Mògódì bòkó pẹ̀rẹ̀bẹ̀dẹ̀. Gàdàgàdàgàdàgàdàgà. Lóńdàlí bógóbógó yegedebo. Ládélé bókó ṣàgábà. Lèmprendo bókó pẹ̀rẹ̀bẹ̀gẹdebo.
lambero sando be koshadia tande baku pepe sete epe orúkọ Jésù dáadáa mayada baku perebede bua dua orúkọ Jésù Kristi Olúwa wa amen. I told you as I'm praying that I told that doggone Ọlọ́run fẹ́ fún àwọn tó ń wá ìwé ìgbélú ní ìwé so ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ìwé ìgbélú yẹn tí bá mọ̀ kó wá kó gbàdúrà ohun tó Olúwa sọ nìyẹn pé òun á fún àwọn tó wá ìwé ìgbélú òun á fẹsẹ̀ wọn múlẹ̀ hallelujah fún àti wọn tó fẹ́ gba visa náà bẹ́ẹ̀ tó fẹ́ gba visa ọwọ́ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ wà náà I told you mo lọ sórí òkè nǹkan jọ kan wọ́n lé passport lẹ́bẹ̀ẹ́ embassy mo ní ṣe embassy lélẹ́yìí gbà tí gbogbo ẹ lọ ládùúgbò ẹ orúkọ Jésù ní ibo ń bẹ wọ́n ní bíi ni embassy ni bí àbẹ̀wò wọ́n lé passport yẹn lọ pápápá wọ́n lé lẹ̀ ni ìtàlẹ́yìn afẹ́ ọ̀dọ́ náà ni mi sọ pé kò dáa Ọlọ́run náà la máa bá sọ Ọlọ́run náà ló sọ pé òun fẹ́ fún yàn ní nǹkan because Bíbélì sọ pé Olúwa ló nílé àtẹ̀kùn rẹ̀ ayé àwọn tó tẹ̀dó sínú ẹ̀ Olúwa ló nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ayé àwọn tó tẹ̀ àbí tó yẹ pé orí ilẹ̀ ló fẹ́ tẹ̀ o tó fẹ́ gba òmìnira o except you are not treading upon the land àbí tó o bá ṣe pé orí ilẹ̀ ló fẹ́ tẹ̀ àbí tó o bá ṣe pé Olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ayé àwọn tó tẹ̀dó sínú ẹ̀ he owns the earth the earth belongs to the Lord and the fullness thereof gbogbo àti Olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ayé àti àwọn tó tẹ̀dó sí gbogbo ẹ̀ gbogbo àwọn tó settle those that settle there he owns everything so ẹni tó settle yẹn náà lèyàn máa ń bá ẹni tó nílẹ̀ lèyàn máa ń bá ó ní sílẹ̀ rà ṣàmì dáadáa ó ní lọ ó ní sílẹ̀ rà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà lọ bẹ́ẹ̀ tí ò nílẹ̀ kankan tí ò ní nǹkan kan lálọ́ sátọ̀ wá ẹ gbọ́ túbọ̀ yẹn tí mo sọ mo ní Olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó wà nú ẹ̀ ẹni tó ní ẹni tó yẹ kó ṣàánú fún ẹ lọ́wọ́ ló ń bá sọ̀rọ̀ èyí tí ń ṣe Jésù béèrè pé nípa rẹ̀ la dá ohun gbogbo nípa Jésù ó ní ọ̀rọ̀ wọ́n ti gbà tí Ọlọ́run bá tó bá dá let there be light and there was light ìmọ́lẹ̀ tàn so ẹni tó ní ayé ló ń bá sọ̀rọ̀ ẹni tó ní ọkàn èèyàn ló ń bá sọ̀rọ̀ ọ̀gá mi ni my boss president ni he owns them ohun tó bá sì wí fún ni ó sọ tọ́lọ́run bá sọ̀rọ̀ fún yàn kò sẹ́ni tó lè kọ ohun ẹ̀ ó mú ọba lálàá he made Pharaoh to dream had a dream kò sẹ́ni tó rí ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kò fi ìtumọ̀ rẹ̀ fẹ́ nìkankan bí kò ṣe fún Joseph hallelujah fún ìdí kan náà ni bẹ́ẹ̀ náà ni yóò ṣiṣẹ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣiṣẹ́ ayé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ yóò fi ìtumọ̀ sí ayé rẹ̀ lónìí the Lord will open the doors for you bẹ́ẹ̀ ni ó sì rí mo sì nígbà pé àwọn tó ń wọ ọmọ náà Ọlọ́run á fún wọn mo nígbà I believe that mo ti rí tó ṣẹlẹ̀ dáadáa rí you know when I say this I know it mo ti rí tó ṣẹlẹ̀ dáadáa rí that òye pé ó gbọ́ ṣe dáadáa mo ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ hallelujah I can't say that maybe there's a grace for it let me use because Ọlọ́run ló ń ṣiṣẹ́ bó ṣe wù ló ń ṣe but I have seen it there's a grace of God for it but bó ṣe wù ló máa ṣe mo ti rí dáadáa rí o mo ti rí dáadáa rí bẹ́ẹ̀ ni ẹni tó wọ́n mọ́ yes dáadáa mo believe yes is what I know mo pé yes ẹni tó máa ń wọ́ ọmọ á bímọ when you believe God for it mo gbàgbọ́ o I'm telling you the truth because ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹni tó wọ́ ọmọ ó ní kò sẹ́ni tó máa yàgbánú lé òun once your life is for him ó gbọ́dọ̀ yàgàn ó
ó gbúdọ̀ yàgàn, ó gbúdọ̀ yàgàn. Ìwọ tó wọ ọmọ yẹn kó lọ gbàdúrà. Thank you my daddy. Thank you Jesus. Ìwọ tó bá wọ ọmọ kó lọ gbàdúrà bọ́lọ́run ṣe dẹ fọjọ́ mẹ́ta. Inú àdúrà kó gbàdúrà lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀. Bọ́lọ́run ṣe dẹ kó lọ bá Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé kó daṣọrò ẹ̀. Ẹ̀wọ́ tó wọ ọmọ àdúrà yẹn fẹ́ nìkan ní bẹ́ẹ̀. If you are trusting God kó gbàdúrà fọjọ́ mẹ́ta bọ́lọ́run ṣe dẹ 3 days. Kò ní àwa náà àwẹ̀ lọ́rẹ́ kò rà gbàdúrà yẹn bọ́lọ́run ṣe dẹ ni o. Olúwa mi gbọ́dọ̀ wà ṣá mi dẹ̀ gbọ́dọ̀ wà lásán. Daṣọrò mi. Bọ́lọ́run ṣe dẹ. You know what I'm talking about? Bí Ọlọ́run ṣe dẹ gbà tó dẹ tó wáyé létà gbà tó ṣe wẹ́ẹ̀ lọ́wọ́ tó wẹ̀lì wọ́n fi yí ọmọ ra kíkíkíkí hallelujah. Bọ́lọ́run ṣe bí yẹn náà lè ṣe máa lọ náà nìyẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni o mú nǹkan kan wá ṣùgbọ́n kó dáṣọrò wẹ̀ ọjọ́ mẹ́ta ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọjọ́ mẹ́ta ni just 3 days bọ́lọ́run ṣe dá ẹ kó wá wò tó bá ṣe wà tọ́kọ ẹ lè jọ gbà tó bá gbàgbọ́ tí dáàdì bá gbàgbọ́ kí ni gbogbo eléyìí náà tí pásítọ̀ yẹn sọ fún yín hallelujah. Ọkùnrin máa àfilẹ̀ tẹ́mi Ọlọ́run gidi bá sàn gbénú wọn. Kí ló ń sọ díà kí ni gbogbo yẹn I don't believe in all that now. I don't believe sometimes. Ó máa ń fa irisẹ́ yìn lọ́pọ̀lọpọ̀. Ní ìgbà gbogbo nǹkan bẹ́ẹ̀ mo sọ fún ẹ kó wọ́n máa lísì sí máa yẹn tó kàn máa gbọ́n níbi légbèlégbé. Hallelujah. Praise the Lord. Dálì ó ṣàmọ̀ jágbà tí ìṣọ̀kan bá ti wà ní àdúrà wọ́n jẹ́ ká àdúrà gbà tí ìṣọ̀kan bá ti máa ṣàgbà I will just do it ọ̀dà ṣe fún mi do it because of me. Lórúkọ Jésù ò ní ṣàṣedànù mọ́ sí amen. Lórúkọ Jésù ò ní ṣàṣedànù mọ́ amen. Lórúkọ Jésù níbi àdúrà káìlì paul ṣáìdà mo sọ̀rọ̀ agbára jáde sórí ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ò ní ṣàṣedànù mọ́ ò ní ṣe àṣedànù mọ́ ní orúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì káìlì paul ṣáìdà ò ní ṣàṣedànù mọ́ àdúrà yóò gbà fún ọ ṣàmì dáadáa àdúrà yóò gbà fún ọ àmín àdúrà yóò gbà fún ọ àmín ṣàmì dáadáa àdúrà yóò gbà fún àmín gbogbo ègún káìlì pọ́ọ̀rì ṣáìdà ìlì káìlì káìlì ṣáìdà káìlì àdáńdà yàrá dèdè àìlì pọ́ọ̀rì ṣáìdà ká gbogbo ègún tí ń gún ayé ẹni ní orúkọ Jésù kó pòórá àmín máìlì káìlì pọ́ọ̀rì ṣáìdà gbogbo ègún tí ń gún ayé ẹni ní orúkọ Jésù kó pòórá àmín ṣàmì ìlì àkáìlì pọ́ọ̀rì ṣáìdà ní orúkọ Jésù ìrànlọ́wọ́ lá kó dìde fún ọ àmín níbi ààyè ńlá kó dìde fún ayé rẹ àmín ṣàmì àìlè káórí ṣáìdà òjò àánú kó rọ̀ àmín òjò ìgbéga kó rọ̀ àmín òjò àṣeyọrí kó rọ̀ àmín òjò òbùkún kó rọ̀ àmín ojú òní tì ọ́ àmín ayé òní yọ̀ àmín ó ti pẹ́ tó ti ń wá kiri you have been looking for it for so long. Ó pẹ́ tó ti dúró dé ilé kàtàkàpàkàtà alágbá tó fẹ́ sọ pé àdúrà òkè ń gbà Ọlọ́run òkè ń gbọ́ ní orúkọ Jésù ojú kò tì àmín ohun tó ti ń wá kiri ohun tó ti ń dúró dé ohun tó ti ń béèrè fún ohun tó ti ń kalẹ̀kùn rẹ̀ nínú ọdún yìí ní nàmàkà fàdà kàlúdà bàkúṣàdà Olúwa kó fi fún ọ àmín ẹ porúkọ Jésù Ọlọ́run mo wá sọ́dọ̀ ẹni Lord Ọlọ́run mo wá sọ́dọ̀ ẹ jẹ́ kí ilé ayé mi tẹ̀ mí lọ́wọ́ ẹ jẹ́ tó ti mọ́ wá ẹ gbé fún mi bàbá ẹ gbé fún mi bàbá ẹ yàǹda fún mi bàbá ẹ fi àṣeyọrí fún ayé mi yìí ní orúkọ ajé ẹ má jẹ́ ayé mi jìyà mọ́
ẹ fi ìbùkún fún ayé mi yìí, ẹ fi ìgbéga fún ayé mi yìí ní orúkọ Jésù. Ẹ fi ìbùkún fún ayé mi yìí. Màmá níbo ló wà sẹ́? Kàràbà kàràkàrà. Ó yẹ kó oríire ọmọ rẹ. Àmín. Ṣàmì dáadáa. Mo gbàdúrà fún màmá yìí. Ire ọmọ tí ọkàn rẹ fẹ́ rí. Ire ọmọ tí ọkàn rẹ gbàdúrà láti rí fún ọ. Ire ọmọ, màmá yìí mo gbàdúrà, I'm praying for you. Mo mọ̀ pé gbogbo òbí ló fẹ́ rí ire ọmọ o. Àgbẹ̀ pásítọ̀ kí ni pásítọ̀ yẹn sọ náà? Gbogbo ẹ̀ ló fẹ́ rí ire náà. Mo ń bọ̀ wí. I'm talking to you. Ire ọmọ tí ọkàn rẹ ń pòǹgbẹ fún. Ire ọmọ tí ò ń gbàwẹ̀ fún. Ire ọmọ tí ò ń képe tó ń sá fún, tó ń gbàdúrà àníṣe Olúwa. Jẹ́ kí ire ọmọ yìí dúró kó bọ̀ sí. Mo dúró síwájú Olódùmarè bàbá mi àgbà yìí. Ilé àgádàgàdàgàbà. Níwájú bàbá arúgbó ọjọ́ yìí àgbàlagbà má pààrọ̀ oyè bàbá mi àgbà. Ọlọ́run Ísírẹ́lì, ọba tó fẹ́ ṣe ìyanu, ọba tó mú ọ wá sínú àdúrà yìí. Ire ọmọ tó ń gbàdúrà fún, ọ̀run kó fún ọ rí. Àmín. Gbogbo tó yí ire ọmọ náà ká, tó lóòní rí. Gbogbo tó dí ọmọ náà lọ́wọ́, tó ní ọmọ náà ò ní ṣẹlẹ̀ sẹ́. Ọ̀run bàbá náà jẹ́ o. Àmín. Mo sọ̀rọ̀ àṣẹ ní orúkọ Jésù. Ọba tó ní kí n wí bẹ́ẹ̀. Gáìlì káórì sáìdà. Ọmọ yẹn kó gba ìtúsílẹ̀. Àmín. Lọ́wọ́ ogun alẹ́nìká yìí, ọmọ yẹn kó gba ìtúsílẹ̀. Àmín. Ọmọ yẹn kó gba ìtúsílẹ̀. Àmín. Ṣàmì dáadáa. Ire ọmọ yẹn kó ṣojú ẹ̀. Àmín. Mo bè lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú. Holy káórì sáìdà, káìlì pórì sáìdà. Mo bè lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú. Mo bè ní ọwọ́ Ọlọ́run májẹ̀mú. Ọba tí kì í dalẹ̀ àwọn tiẹ̀. Ọba dúró tiẹ̀ ní. Ọ̀rọ̀ máa níṣẹ́ fàyà tí bàbá mi àgbà. Aṣáájú ẹni akẹ́yìn ẹni. Gbogbo ọba ńlá tí gbogbo ọ̀nà gbà á. Nínú ayé ọmọ yìí, ó yá lórúkọ Jésù rí ayọ̀ yìí. Àmín. Ọlọ́run májẹ̀mú. Gòdá gàdàgàdàgàdàgàdà. Gòdá gàdàgàdàgàdà. Màsáì ló bọ̀ kó pàdé. Ẹkún rẹ̀ dópin. Àmín. Ogun kò ṣeéṣe dópin. Àmín. Ní orúkọ Jésù, ogun kò ṣeéṣe dópin. Àmín. Ẹkún rẹ̀ dópin. Àmín. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ pé orúkọ Jésù. Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí inú mi dùn 2021. Let my joy be full in this year. Ẹ jẹ́ kí inú mi dùn. Ó wá mú inú mi dùn. Ọlọ́run gbogbo àgbáyé. Wọ́n gbọ́ mi lẹ́rìn. Wọ́n polongo ara rẹ̀. Nínú ọdún yìí o, bàbá wa ṣe mí lóore pàtàkì. Èyí ni mo fẹ́, Jésù wá ṣe fún mi. Wọ́n mú mi dùn, Ọlọ́run gbogbo àgbáyé. Bàbá mi lẹ́rìn, apolongo ara. Nínú ọdún yìí o, bàbá wa ṣe mí lóore pàtàkì. Èyí ni mo fẹ́, Jésù wá ṣe fún mi. Mo ṣe ń kọrin yẹn. Mo ṣe ń kọrin yẹn sẹ́. Èmi mọ ẹ̀jẹ̀ tó jẹ́ lórí ọmọ nínú ìjọ. Mi mọ ẹ̀jẹ̀ tó jẹ́ lórí ọmọ. I don't know the vow that you made. Nínú church ló ti jẹ́ ẹ̀jẹ̀ yẹn lórí ọmọ. Lọ́sàn ẹ̀jẹ̀ yẹn. Mo ṣe ń kọrin yẹn nìyẹn. I don't know the vow that you have made. Mi mọ ẹ̀jẹ̀ tó jẹ́ lórí ọmọ tó sàn. Lọ́sàn ẹ̀jẹ̀ yẹn ní church tó ti jẹ́ ẹ̀jẹ̀ yẹn.
lọ́sàn ẹ̀jẹ̀ yẹn lórí ọmọ yẹn o ìṣeré á sì dìbà ìṣeré á sì dìbà. Me, I don't doubt that you have made a vow over your child lórí ọmọ yẹn lọ́sàn ẹ̀jẹ̀ yẹn lọ́sàn bí tó ti jẹ́jẹ́ yẹn lọ́sàn ìṣeré á sì dìbà ọ̀nà á sì là bẹ́ẹ̀ ni ó sì rí fún gbogbo tó ń dá dúró yóò kúrò á sì rà àánú bẹ́ẹ̀ ni ó sì rí o. Èmi lógo bàbá ọlọ́run ògo bàbá ọlọ́run kò ṣe ológo ní ọdún yìí o. That Jehovah God crown every effort of your life. O ní gbàgbà nàdúà o ní ṣe lásán bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. I've promised that I'm going to open the line. How many minutes we should do? Let's do 10 minutes because I know people are going to work. For 10 minutes, let's do 10 minutes. I will pray and we'll share the grace. Remember, tomorrow we are coming back again and open the line. Matushi line, be able to give thanks or your testimony. I want us to do that this week. I want us to do that this week by God's grace. So, ẹni tó bá ní tó fẹ́ dúpẹ́ tó fẹ́ jẹ́rìí 240-593-2570 240-593-2570. Don't worry, there's more time for it to give thanks to God. Okay, somebody's calling. 10 minutes. Time me. Hello, sir. Hello, good morning, ma. Ekaro, sir. Ekaro, ma. Yes, ma. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tọ́lọ́run ṣe fún mi tọmọtọmọ tọkọtọkọ ní 2020. Ṣé pé Ọlọ́run dá ẹ̀mí wa sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ ká bá a lọ. Mo fi ọpẹ́ àti ògo fún Olúwa wípé àwàláyé a rí 2020 Olúwa 2021 Jésù Kristi ṣeun. Mo fẹ́ yí kí gbogbo ara yìí kó máa mi kí hallelujah méjì fún Ọlọ́run gbogbo fún wàláyé gbogbo wa ní orúkọ Jésù. Aya ká bá wọn ká hallelujah o hallelujah 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 hallelujah. Ọlọ́run wọn fi ògo fún ìwọ fún ìpamọ́ lórí ọmọ lórí iṣẹ́ lórí gbogbo lórí ohun gbogbo nínú ayé wọn. Wọ́n sọ pé wọ́n ló pa wọ́n mọ́ wọ́n ló dá wọn sí o wọ́n sì dá ògo ìpadà fún wọn fún ìwọ Jésù. Olúwa gbọ́ ọpẹ́ yìí Olúwa gba ìyìn yìí kó wá fi ìbùkún fún ayé wọn. Olúwa gbọ́ ọpẹ́ ìtàn dún níwájú Ọlọ́run kó wá tó fi ire fún wọn. Olúwa gbọ́ ọpẹ́ yìí kó wá tó fi ayọ̀ fún wọn. Olúwa gbọ́ ọpẹ́ yìí kó tó wá dùn wọn nínú. Wọ́n ti dúpẹ́ gba ọpẹ́ yìí kí ire wọn kó pọ̀ sí gba ọpẹ́ yìí kí ayọ̀ wọn kó pọ̀ sí bẹ́ẹ̀ ni ó sì kí Ọlọ́run kó ṣọdún yìí lọ́dún ire fún yín kí ni kó dùn lórúkọ kí Ọlọ́run kó ṣọdún yìí lọ́dún ire fún yín kí ni kó dùn kákan yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa tó dùgbàlà wa àmín 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 lórúkọ Jésù. God bless you. Yes, man. Yes, man. Yes, man. Please time me 10 minutes. Time me. Ẹ ká porúkọ Jésù Olúwa jọ̀ọ́. Okay. Just give me 10 minutes. Ẹ ká 10 minutes. I'll time me. Okay. Good morning. Okay. Okay. 10 minutes. Just when it's 10 minutes, just let me know. Okay. Let me see. This person is calling. Okay. Don't worry. Good morning. I can. Oh, what time up again? Okay, let me pick this one. Okay. Hello. Okay. Hold on. Hello. Hello. Yeah. Hello. Daddy, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ma. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Torí mi ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kíní yẹn sọ mí bí ẹni wípé ṣé ò fẹ́ mú orí ni. Torí nínú gbogbo 2019 ending láti bí November sí December January ọ̀tá mi dààmú gidigidi gan-an in fact mi mọ̀ pé kò ní bẹ́ẹ̀ mi lọ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run di èmi àti ìdílé mi mú àtọkọ mi
despite the fact pé ilẹ̀ àjòjì láwà bùtọ́ Ọlọ́run jẹ́wọ́ rẹ̀ ó jẹ́wọ́ pé mi ní Ọlọ́run ó sọ fún mi pé kí n máa lọ kí n má ṣe bẹ̀rù kóun máa dúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ prayer line yìí náà torí nǹkan tí prayer line yìí ṣe inú ayé mi kò ń ṣe kékeré o in fact mo dúpẹ́ nítorí pé ó jẹ́ kí spiritual life mi kó tún máa gbòòrò sí ohun à ń fojoojúmọ́ sùn yẹn no Ọlọ́run mo dúpẹ́ pé torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ èmi ní 2019 mi ì lè fúnyàn kankan ní nǹkan kan mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣe mí ní afúnni ní 2020 December yìí in fact mi gan mọ̀ bí tó ti wá bọ̀ mo mọ̀ pé Ọlọ́run ni mo fẹ́ kí gbogbo ènìyàn bá mi ké hallelujah. Hallelujah, 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 hallelujah. Ohun tí mo kàn gbọ́ rèé, ọ̀nà ọpẹ́ yín á pọ̀ lórúkọ Jésù. Àmín Jésù. Ọ̀nà ọpẹ́ yín á pọ̀ lórúkọ Jésù. Àmín Jésù. Olúwa yóò fún yín ní ọ̀nà ọpẹ́ lọ́pọ̀lọpọ̀. Àmín Jésù. Ọlọ́run wọn dá ògo padà fún ìwọ Jésù. Wọ́n sọ pé ìwọ ló ṣe o, ìwọ ló pa wọ́n mọ́. Wọ́n sọ níwájú gbogbo èèyàn pé ìwọ ni Jésù abániṣe. Àrí pé ìwọ Ọlọ́run fún ohun tó ṣe, àrí pé ó tún ṣe ju bẹ́ẹ̀ lọ. Àrí pé ó múnú arábìnrin dùn, ọkàn wọn á sì balẹ̀. Ó múnú arábìnrin dùn, ọkàn wọn á sì balẹ̀. Ó múnú arábìnrin dùn, ọkàn wọn á sì balẹ̀. Ó mú ọ lọ síbi ilẹ̀ ọlọ́ra wọn. Olúwa yóò mú yín lọ síbi ilẹ̀ ọlọ́ra yín o. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni ó sì rí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you. Yes ma. Yes ma. Yes ma. All right, sir. All right. Time. How many minutes left? How many minutes left? Let me see. Hello. Oh, somebody said hello. Hello, sir. Good morning. Ẹ káàárọ̀, sir. Ẹ káàárọ̀. Good morning, sir. Yes ma. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, sir. Oye, à ń gbọ́ yín mà. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo oore tí Ọlọ́run ṣe fún mi. Lórí mi, lórí àwọn ọmọ mi, lórí ọkọ mi. Mo dúpẹ́ fún Ọlọ́run fún 2020 ní Ọlọ́run jẹ́ kí ó gbé ẹ̀mí gbogbo wa lọ. Olúwa ẹ ṣeun. Gbogbo coronavirus ló ń ṣẹlẹ̀ iná Olúwa ń pa wá mọ́ bó tilẹ̀ jẹ́ wípé ní hospital láti ń ṣiṣẹ́ bí ITU tó yẹ pé ìbẹ̀wò critical gan-an. Mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mú coronavirus wá lé òkú tí ẹ ràn wá òkú àwọn ọmọ Ọlọ́run pa wá mọ́ Ọlọ́run dáàbò ẹ̀bùn wa. Olúwa tún mú mi lọ sí ṣe kọ́ọ̀sì kan kò dẹ̀ parí ẹ̀ láyà àtàlàfíà. Mo dúpẹ́ fọlọ́run fún àwọn tí mo rí gbà lójoojúmọ́ gbogbo ìmọ̀ ògùn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ṣe wọ́n mi lórí Olúwa ń parí mọ́ ní gbogbo ọ̀nà lÓlúwa ti dá sí mi. Ìdí ọpẹ́ mi nìyẹn sà. Okay. Ọlọ́run wọn fi gbogbo ògo fún ohun tó ṣe o, fún ààbò tó dájú, fún ìpamọ́ lẹ́nu iṣẹ́, fún àṣeyọrí ní gbogbo ọ̀nà. Wọ́n sọ pé ìwọ Jésù ló ṣe èyí. Wọ́n dá gbogbo ọpẹ́ ìpadà fún wájú àwọn èèyàn rẹ̀ pé ìwọ ni Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé wọn. Jésù gba ọpẹ́ yìí, Olúwa gba yìí, Olúwa gba ọpẹ́ yìí, Olúwa gba yìí, Olúwa gba ọpẹ́ yìí, Olúwa gba yìí, Olúwa gba ọpẹ́. Wọ́n ti dúpẹ́, Olúwa gbé ìrànlọ́wọ́ ládìde fún wa. Ìrànlọ́wọ́ kọ́lọ́run kó gbèdé fún ayé yín. Ìrànlọ́wọ́ kọ́lọ́run kó gbèdé fún ayé yín. Ìrànlọ́wọ́ kọ́lọ́run kó gbèdé fún ayé yín. Àbùkù dájú lórí òbí yín. Àbùkù dájú lórí òbí yín. Nínú ọdún yìí àbùkù dájú lórí wọn. Àbùkù dájú lórí wọn. Ọkàn yín kó balẹ̀. Ọkàn yín kó balẹ̀. Inú yín kó dùn. Ayọ̀ yín kó kún. Bẹ́ẹ̀ ni ó sì rí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Gbogbo ara gbogbo lórí ara gbogbo ojú òní tì yín. Bẹ́ẹ̀ ni ó sì rí o. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you, man. How many minutes left? God bless you. God bless you. God bless you. How many minutes left? How many minutes left? Minute mélòó ni tó kù? Bá mi ṣàṣe pápápá. Hallelujah. How many minutes left? Okay, I'm just see. Let me know the minute. If it's 10 minutes, no, we put okay. 2 minutes. Okay, we have 2 minutes to go. Somebody's calling. We have 2 minutes to go. Okay. Praise the Lord. How many minutes left? How many minutes left? Hello, volume. Hello, volume. Ma pontu o yin bo. Hello, ka te fi ngbo yin. Okay. Ẹ jẹ́ kí n gbọ́ yín lórí ilé mi. All right, ma. Okay. Ẹ máa sọ̀rọ̀ lọ.
I'm going. Hello. Yes, ma, I'm going. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Okay, I'm going. Ìyàwó tí mo ṣe ní October 8, gbogbo àwọn tó wá Ọlọ́run jẹ́ kí wọ́n rí okun ní orí wàhálà pé ìyàwó mi náà wà o tẹ́lẹ̀ ní kọ̀rọ̀nà o Ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ àti ìgbà ni mo wá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọba àtàwọn ọmọ tí mo fi sílẹ̀ ní ìgbà burú lórí wọn ìyẹn mo fi fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣe o ó ṣe o ó ṣe ẹ bá mi ṣàlélúyà méje fún Jésù pé ó ṣe. Hallelujah. 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 Mo gbàdúrà kọ́wọ́ Ọlọ́run kó ka ayé yín. Àmín Jésù. Lórúkọ Jésù kó Olúwa kó tù yín lára. Àmín Jésù. Lórúkọ Jésù kó Olúwa kó tù yín lára. Àmín Jésù. Olúwa kó tù yín lára. Àmín Jésù. Olúwa kó tù yín lára. Àmín Jésù. Olúwa kó tù yín lára. Àmín lórúkọ Jésù. Ọlọ́run kó ṣàánú fún yín. Àmín lórúkọ Jésù. Ọlọ́run kó ṣàánú fún yín. Àmín lórúkọ Jésù. Ohun tí mo ṣe rí bẹ́ẹ̀ kí mo rí ẹ̀fọ́ bí ẹwú ẹ̀fọ́ yẹn mo bẹ kán lé ẹ̀fọ́ yẹn. Lórúkọ Jésù ìtura kó dé bá ayé yín o. Àmín Jésù. Ewé ayé yín ò ní gbẹ. Àmín lórúkọ Jésù. Lórúkọ Jésù kó mú ìtura bá ayé yín. Àmín lórúkọ Jésù. Gbogbo ọ̀nà yín kó mú ìtura bá yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni ó sì rí. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ìtura kó dé bá ayé yín. Àmín lórúkọ Jésù. Let Jehovah God water you. Kọ́lọ́run kó fi omi rin ayé yín. Ewé yín ò ní gbẹ. Yóò mú igi yín ò ní gbẹ. Yóò mú èso fún yín. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you, man. God bless you. Olúwa ṣe. How many minutes left? 2 minutes. Is it over? Okay. Time is time, abi? Okay. Time. Don't worry if you don't have time. There's more time to call. Throughout this week, you can still call. Is it 10 minutes already? Is it 10 minutes already? 10 minutes, abi? Okay. Let's be the last one. This is the last call for I know. Hello. Ẹ káàárọ̀ ma. Olúwa ṣọgbọ́n àdókè sá. Àmín Jésù. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rírì oore tó ṣe fún mi nínú ayé mi. Okay. Throughout 4 years back, ogun pọ̀ ṣùgbọ́n Ọlọ́run tí kò jẹ́ kó borí mi. Mo dúpẹ́ bàbá tó dá mi sí. Jésù. Mo ti pè yín, ẹ ti pray fún mi several times. Okay. Lórí ìdílé mi nínú ilé ọkọ mi. Okay. Gbogbo tó dìde sí mi, gbogbo àwọn tó kọ̀ mí sílẹ̀ lálẹ́ tó ń wò mí bí aláìmọ̀ṣe. Mo dúpẹ́ pé Ọlọ́run jọ mí lójú nítorí ṣojú wọn ó dá mi lọ́lá pẹ̀lú sùúrù bẹ́ni kí n máa ṣe. Mo dúpẹ́ nítorí àwọn tó ní mi ò mọ̀ ṣe Ọlọ́run ó jẹ́rìí ara rẹ̀ nínú ayé tí jáde lórí ẹ̀kọ́ mi kò jẹ́ kí n sọkún gbogbo ìmọ̀ràn ọ̀tá tó ti kójọ tó kóra wọn jọ pọ̀ láti kọ̀ mí sílẹ̀ Ọlọ́run sọ di òfo lórí mi. Mo dúpẹ́ mo yìn lógo Ọlọ́run tí wọ́n rà mí padà nínú despite the fight all the challenges. Mo máa ń fetí gbọ́ wọ́n ṣe máa ń sọ nípa corona tàbí bóyá oríṣiríṣi tó ń lọ. Afẹ́fẹ́ tó fẹ́ sí mi ọba tí kò jẹ́ kí n dòkú ó rà mí padà. Mo mọ rírì oore tọ́lọ́run ṣe fún mi lórí àwọn ọmọ mi àti ààbò tọ́lọ́run tó rà mí padà títí tàkókò yìí. Olúwa ṣé ọba tí kò jẹ́ kí n dòkú. Mo dúpẹ́ fún àdúrà yín lórí wa. Ẹ ṣé mo dúpẹ́. Olúwa ló ṣe. Mo wá dúpẹ́ gbogbo Ọlọ́run Lédùmarè mo fi gbogbo fún. Ọba tó kọ́ mi torí kó jẹ́ kí n mọ̀ ṣe mi ò mọ̀ ṣe ṣùgbọ́n nípa ìfẹ́ olùgbàlà Ọlọ́run sọ pé kò ní sí nǹkankan Ọlọ́run mú mi jẹ́rí ogun mi. Gbogbo failure nínú ayé mi Ọlọ́run sọ dasán. Ó sọ mí di aṣẹ́gun. Mo dúpẹ́ mo fọpẹ́ fún yín mo fìyìn fún yín. Mo fìyìn fún Ọlọ́run. Ẹ bá mi dúpẹ́ ẹ bá mi kí hallelujah méje. Hallelujah. 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 Ọlọ́run wọ́n fi gbogbo ògo fún ìwọ Jésù fún ohun tó ṣe o.
wọ́n dúpẹ́ fún ọ̀nà ayé wọn, dúpẹ́ fún ọ̀nà àbáyọ, dúpẹ́ fún ọwọ́ ńlá, dúpẹ́ fún ọwọ́ ọ̀tún, dúpẹ́ fún ọwọ́ ògo nínú ayé wọn. ẹni mọ́ Ísírẹ́lì, Olúwa gbọ́ ọpẹ́ yìí ní orúkọ Jésù. Olúwa gbọ́ ọpẹ́ yìí, Olúwa gbà yìí, Olúwa gbọ́ ọpẹ́ yìí, Olúwa gbà yìí, Olúwa gbọ́ ọpẹ́ yìí, Olúwa gbà yìí. Mo wá gbàdúrà, mo ní kí Ọlọ́run kó mú ayé yín jáde, mo ní kí Olúwa kó mú ayé yín jáde. Ọlọ́run tẹ́ fi ọpẹ́ fún yìí kó mú ayé yín jáde, kó Ọlọ́run kó mú ayé yín jáde, kó mú ayé yín jáde fún ohun ògo, kó mú ayé yín jáde kó nú ìyẹ̀wù, kó mú yín já sí gbangba fún ohun rere, kó mú ayé yín jáde kó nú ìyẹ̀wù, kó mú ayé yín jáde gbangba fún ohun rere kí ayé kó rí ògo Olúwa kó farahàn nú ayé yín. Ẹwọ Ọlọ́run kó sì pọ̀ sí o, bẹ́ẹ̀ ni ó sì rí o, láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you ma. Olúwa ló ṣeun. Ẹ pọ orúkọ Jésù. No more calling, no more calling. Ẹ pọ orúkọ Jésù. Ọlọ́run jọ̀ọ́, ìrìn àjò 2021 dọwọ́ rẹ. Mú mẹ́rin láàrin yìí. Jẹ́ múre jáde, jẹ́ kóre jáde kúrò ní ọdún yìí. Àpè mára ni tèmi dèrè. Ó na kí tiẹ̀ dire ní ọdún yìí fún ọ. Ó yẹ lánàá kẹ́ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ẹ bá ìrìn àjò 2021 yìí o. Ẹ jẹ́ múre jáde, ire ńlá ilẹ̀ àkálì bàkádà bàkàdáyà. Ó yá pé orúkọ Jésù. Ẹ jẹ́ múre jáde ní ọdún yìí. Lórí ọmọ, Olúwa jẹ́ kí múre jáde ní ọdún yìí. Ire mi jó pọ̀ ní ọdún yìí. Ẹ ṣe mí lógo. Ẹ sọ mí di ńlá ní ọdún yìí. Ẹ sọ mí di ńlá ní ọdún yìí. Ẹ sọ mí di ńlá ní ọdún yìí. Ó yá màmá bolówà ní orúkọ Jésù. Ogun ọ̀run kó sọ ọ́ di ńlá ní ọdún yìí. Àìlèkáìlè pọ́ọ̀rì ṣáìdà. Ó yá gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pa mí lẹ́rìn ayọ̀. Ó yá gbàdúà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ payé àwọn èèyàn lẹ́rìn ayọ̀. Ẹ̀rín ayọ̀ lórí ìwé ìgbélú gẹ́gẹ́ bó ti sọ pé àwọn èèyàn àgbàwé ìgbélú bàbá. Àìlè pọ́ọ̀rì ṣáìdà. Ìràìlì kìdí bàkàlè pọ́ọ̀rì ṣàkítàyà. Mayada bakushata. Ẹ pa ayé àwọn ẹlẹ́rìn ayọ̀. Ó yá kó Olúwa kó pa yín lẹ́rìn ayọ̀ ní orúkọ Jésù. Kó Olúwa kó pa yín lẹ́rìn ayọ̀. Ẹ̀rín ayọ̀ ní ọdún yìí ni. Ẹ̀rín ayọ̀ ní gbogbo lórí ọmọ ni. Ẹ̀rín ayọ̀ lórí iṣẹ́ ni. Ní kabarabakaba. That Lord will cause you to laugh. Ikadabokabayabo. Joy. Ẹ̀rín ayọ̀ ní orúkọ Jésù. Olúwa kó pa yín lẹ́rìn ayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọmọ ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí bísínẹ́sì yín kó dàgbà ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pass board exam yẹn ní orúkọ Jésù. Kó Olúwa kó pa yín lẹ́rìn ayọ̀. Ayọ̀ yín kó kún nínú ọdún yìí ni. Ayọ̀ yín kó kún ní orúkọ Jésù. Gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pọ orúkọ Jésù. Olúwa jẹ́ kí oore ṣẹlẹ̀ sí mi. Olúwa jẹ́ kí oore ṣẹlẹ̀ sí èmi yìí náà. Ẹ jẹ́ kí let good things happen for me. Ẹ jẹ́ kí oore tí ayé òfin wọ̀ pé ìwọ ni Ọlọ́run mi o. Ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ayé mi. Ọlọ́run lanu kó gbàdúà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọba tó pọ̀ ní pàtàgbà. Ẹ jẹ́ kí oore kó ṣẹlẹ̀ fún mi ní ọdún yìí o. Ẹ sọ fún Jésù dáadáa. Ẹ jẹ́ kí oore kó ṣẹlẹ̀ fún mi ní ọdún yìí. Fún ọmọ, lórí ẹbí, lórí ará. Oore kó ṣẹlẹ̀ fún yín. Oore kó ṣẹlẹ̀ fún yín. Ojú ò ní tì yín. Ojú ò ní tì yín. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ní ká má lọ sí ibikíbi. Ó ní ká má gbẹ̀kẹ̀lé agbára kágbára. Ó ní ká má lọ sílé aláwo. Ó ní ká má lọ sílé oníṣègùn. Ó ní ká má yan Ọlọ́run mìíràn lẹ́yìn òun. Ẹ̀ṣẹ̀ tó burú jù tí Ọlọ́run fẹ́, ó ní ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà. Ẹ̀ṣẹ̀ tó burú jù ni Ọlọ́run fẹ́ o. Kò fẹ́, ó kọ̀ pé ó fojú tẹ́ńbẹ́lú òun. Èèyàn wá lọ síbòmíì. Kò fẹ́ o. Ẹ̀ṣẹ̀ yẹn ó ní ìdáríjì, mi sẹ́ kò ní ìdáríjì. Ó ní kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì. Kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì nígbà tí èèyàn bá ronú pìwàdà rẹ̀. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àìgbà Ọlọ́run bí Ọlọ́run, àìgbà Jésù lólùgbàlà kò ní ìdáríjì. Kò sí bó ṣe lè ṣe. Ìyẹn ò ní ìdáríjì o. Àìgbà Jésù lólùgbàlà kò ní ìdáríjì. Kò ní ìdáríjì kankan. Kò sí bó yẹn ṣe lè ṣe. Because ìwọ ló máa lọ sọ ẹjọ́ ara ẹ fún ara rẹ. Tó bá ti lè rú dáadáa níwájú Ọlọ́run yìí, mi sì gbogbo èèyàn lè ríro. Á ṣe kú ẹ mọ́ nǹkan kan ṣáá ni. Kò sí bó ṣe lè ríro. Mo ṣe dáadáa,
mo ń ṣe kí mo ń tọ́jú ọmọ aláìní, mo ń ṣe gbogbo ẹ̀, mo ń ṣe òkè ọmọ mo ń tọ́jú ọmọ aláìní, mo ń tẹbí dáadáa, mo mi ìbínú àmì ìbàjá mi ìbátan nìkan jẹ́, mi ṣe kí o kárí dáadáa ṣùgbọ́n mo rí pé o sọ bó o bá tọ́mọ ẹnìkejì ẹ jẹ́jẹ́ ara ẹ ló ń ṣe bọ̀, ṣùgbọ́n mo kọ́ wá rí pé ẹ̀mí ìbínú wà nù ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe yẹn o ti rẹ pé máa tó bá ń bínú kò lè ráyè lọ́dọ̀ mi o wá kó bí èèyàn ṣe fẹ́ ṣe ìjákulẹ̀ ní straight ṣùgbọ́n Jésù ló san gbogbo ẹ̀ ní bàbá mo ti san gbèsè fún. mo gbàdúrà nínú ọdún yìí wàá ṣe àṣeyọrí àmín. Nínú ọdún yìí wàá ṣe àṣeyọrí àmín. Olúwa yóò ṣe ọ́ lógo ní ọdún yìí. Nínú ọdún yìí Olúwa yóò ṣe ọ́ lógo àmín. Ṣàmì dáadáa. Olúwa yóò ṣe ọ́ lẹ́ni yìí ní ọdún yìí àmín. Ṣàmì dáadáa. Olúwa yóò ṣe ọ́ lógo ní ọdún yìí. Olúwa yóò ṣe ẹni ẹni yìí. Ìwọ ló ní kí n má lọ lé babaláwo. Ìwọ ló ní kí n má ṣẹ̀ṣọ́. Ìwọ ló ní kí n má gbẹ̀kẹ̀lé agbára kágbára. Ayé mi kò sẹ́ni tó fi lọ mi rí ná. Hallelujah, òótọ́ ni mi rí. O tẹ̀lé ní àbámi kò tẹ̀sí sọ fún mi ní. Hallelujah. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa sọ different things, we hear different things all over. Wá gbalẹ̀ wá lo kíní kò fi tọ́nu, wá lo kíní kò fi tọ́ lá. Ṣùgbọ́n sọ pé ò ṣe ìṣẹ́nu Jésù ló gbẹ́kẹ̀lé. Ẹni tó fi gbàgbọ́ rẹ sínú rẹ̀ ní orúkọ Jésù kó dìde fún ọ lónìí àmín. Ẹni tó fi gbàgbọ́ rẹ sínú ẹ̀ èyí ṣe Jésù àbí Jésù kọ́ ẹ bá mi pè jáde ibi tó wà yẹn bí mi tẹ̀lé gbọ́ ẹ pè jáde. Ta ló fi gbàgbọ́ ẹ sínú ẹ̀? Ta ló fi gbàgbọ́ rẹ sínú rẹ̀? Bá mi sọ jáde kó mọ̀ pé òótọ́ ló sọ. Má bẹ̀rù sọ jáde tó wáyé pé Jésù one part ni mo ṣe wà ó understand sọ pé Ọlọ́run Jésù ní tèmi ò tí dé fúlù one part ní tèmi o. Ta ló fi gbàgbọ́ rẹ sínú rẹ̀? Ta ló fi sí? Jésù ọmọ Ọlọ́run alààyè ètò ta gbàgbọ́, Jésù ta fi gbogbo ọkàn wa fún, Jésù tó láyé wa lọ́wọ́ ó yá kó dìde fún ọ àmín. Kó gbé ọ níjà àmín. Oh, thank you my Father. Jésù yìí kó dìde fún ọ àmín. Gbogbo ohun tí gbẹ́sẹ̀ nínú ayé rẹ, gbogbo ohun tó wà lọ́wọ́ ìjọba èyí tí ayé gbẹ́sẹ̀ lé, ọ̀run gbà jáde àmín. Ohun tí ìjọba gbẹ́sẹ̀ lé, ohun tí ìjọba gbẹ́sẹ̀ lé, kí Jésù kọjá lọ síbẹ̀ kó gbà jáde àmín. Mo ní kí Jésù yìí kó kọjá lọ síbẹ̀ kó gbà jáde àmín. Ṣàmì dáadáa. Ohun tí ìjọba ti gbẹ́sẹ̀ lé nínú ayé ẹ lónìí kò lálẹ́ àkùsákàbàyà. Mo ní kí Jésù yìí tó fi gbogbo ọkàn rẹ fún pé òun ló gbẹ́kẹ̀lé, ó yá kó lọ bẹ̀ kó lọ gbà jáde fún ọ àmín. Ó yá kó rí ìyanu, kó wá padà wá dúpẹ́, sọ pé màá dúpẹ́. Kó padà wá dúpẹ́, wàá dúpẹ́, sọ pé màá dúpẹ́. Kó padà wá dúpẹ́, sọ pé màá dúpẹ́. Bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ. Ojú ò ní tì ọ́. Ẹ lọ ṣe rere o, ẹ lọ rá àánú gbà o. Yóò dára fún inú àdúrà yìí. Bá ṣe wojú Olúwa kí àánú kó dájú. Òróró ẹ jáde. Agbára jíde kó wọnú òróró yìí lọ. Ìṣẹ́gun kó wọnú òróró yìí lọ. Let the power of God touch this oil. Òróró ìgbòho ilé tó bá ti wọ̀ lọ, àlàáfíà kó wọ bẹ̀ lọ. Gbogbo ara tó bá ti kàn kó gba ìwòsàn. Gbogbo orí tó bá ti kàn kó gba àtúnṣe. Òróró yìí kó gba agbára. Ìmísí Ọlọ́run kó bà lé. Ìmísí Ọlọ́run kó bà lé. Òróró tó mú dání yẹn, ìmísí Ọlọ́run kó bà lé. Ọwọ́ rẹ ò ní mú àṣetì mọ́. Ire ayé rẹ dé fún ọ. Ìgbéga dé bá ẹ lẹ́nu iṣẹ́. Receive your promotion at the place of work. I release a word over you. Receive your promotion at the place of work. Gba ìgbéga lẹ́nu iṣẹ́. Receive your promotion at the place of work. Mo sọ̀rọ̀ àṣẹ ní orúkọ Olúwa. Receive your promotion at the place of your work. Ilé àmà gba ìgbéga lẹ́nu iṣẹ́. Gba ìgbéga lẹ́nu iṣẹ́. Gba ìgbéga lẹ́nu iṣẹ́. Bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Àmín. Àmín lórúkọ Jésù.
wàá rọ́mọ bí wàá rọ́mọ bí wàá rọ́mọ gbẹ́jọ́ láyé ojú òní tí òní yàgàn kú Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká fi sọ́kàn pé àìtó àìtẹ̀síwájú as we are continuing our prayer today bá ṣe gbàdúrà lọ I know that Lord Jehovah God will do great things for us in Jesus' name, and let us one thing, let us share it. Ẹ jẹ́ ká pọ̀ ọmọnìkejì sínú àdúrà bí pé ọmọnìkejì ẹ sínú àdúrà ẹ̀ràn ẹni yẹn lọ́wọ́ ni hallelujah. Sì mọ́ mi tọ́lọ́run ti dódó olúkálùkù bẹ́ẹ̀ ni mọ̀, so just do your own part and leave the rest for God. Ẹ jẹ́ ká ṣe tiwa ká fi yòókù lẹ̀ fún Ọlọ́run. Olóníṣẹ́ olófẹ́ ṣe, you just do your part. Only how can they hear without a preacher? How can they hear? Kò sẹ́ni tó lè gbọ́ láì sí pé Ọlọ́run, láì sí pé olùwàásù. Ẹ jẹ́ ká jẹ́ olùwàásù rere. Ọlọ́run á sì gbàdúrà ohun ẹ̀rí ńlá tí ó polongo Ọlọ́run nínú ayé rẹ̀. Ọlọ́run yóò fún ọ. Bẹ́ẹ̀ ni ó sì rí o. Láì lórúkọ Jésù Kristu lọ wá. Thank you for being here. And also tomorrow we continue and we open the line throughout this week by God's grace. And also by this week, this is the first week in the month, in the year. So we hope the partner prayer is going to be this week by God's grace. I'm trying to look at the time that is going to fit us to join the partner prayer. And I told you that the line is open for everybody. Everybody is a partner. Don't think deeply in your own heart. Hallelujah. God bless you. See you in the morning. Orí ọ̀fẹ́ dájú fún ọ. Olùdókòó Ọlọ́run fòkò fún ojú rẹ. Kọ́lọ́run kó mú ọ rí ìran ìjìnlẹ̀. Kí Olúwa kó mú ọ rí ìran ìjìnlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sùn yẹn. Kí Olúwa kó mú yín rí ìran ìjìnlẹ̀. Ìwé kò dín kó tó rí ìran ìjìnlẹ̀. O lè jókòó kó Olúwa kó ṣí ọ lójú kó rí ìran ìjìnlẹ̀. Mo ní kí Olúwa kó open your eyes to see deep things of God. Kó Olúwa kó fi àṣírí ńlá hàn ọ́. Àṣírí ogun, àṣírí ìṣẹ́gun ní orúkọ Jésù. Kó Olúwa kó fún ọ. Ẹ̀yin tẹ́ ń jáde kẹ́ jáde sọ́wọ́ ire o. Ẹ ní jáde sọ́wọ́ ikú. Ẹ ní jáde sọ́wọ́ àrùn. Ààbò dájú, oore ọ̀fẹ́ pọ̀ sí. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ìgbọ́. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you. See you in the morning by 6. God bless you. Bye-bye.